akójúmọ́ mọ́ níbikíbi tí ẹ ti ń wò wá nílé lóko lẹ́yìn odi èmi ọmọ yín náà ni orúkọ mi ò yí padà Ifádọ́lá Ọlámilékan Ajagungbadé èmi ọmọ yín náà ni kí ni mo mú wá fún yín lórí ìkànnì lénìí lórí kí ló ti ń pè lákọ̀ọ́sẹ̀ jayé kí ló ti ṣẹlẹ̀ lórí àkọ̀ọ́sẹ̀ jayé kí ló fa wàhálà kí ló fogun tí àwọn kan fi nòdì sákọ̀ọ́sẹ̀ jayé ní ayé òde ìsìn yìí ohun tó yẹ kán nòdì sákọ̀ọ́sẹ̀ jayé púpọ̀ wọn gbàgbọ́ yé ibi oníyàwó méjì ni wàhálà ti ń bẹ̀rẹ̀ bọ̀ àwọn fẹ́yàwó méjì ni ó wá dákọ̀ọ́sẹ̀ jayé ọmọ ìyálé lójú ìyàwó ó ti mọ̀ pé ọmọ tó nógo ni ó wá lọlé àáfàá kan ó lọlé pásítọ̀ kan ó lọlé adáhunṣe kan ó lọ bá ti ọmọ náà jẹ kò jẹ́ kó ọmọ náà jẹyàn irọ́ funfun ló wà ń bẹ̀. ìwọ tó jẹ́ bàbá àbí ìyá kí là ń pè ní àkọ̀ọ́sẹ̀jayé ọ̀la ọmọ wa tífá bá sọ ń pa àkọ̀ọ́sẹ̀jayé tífá sọ ń pa ọ̀la ọmọ pé ókè o ìrìn àjò báyìí lọmọ yìí máa rìn o nǹkan báyìí lọmọ yìí máa jẹ́ bọ́mọ yìí ṣe fẹ́ tó ní bọ́mọ yìí ṣe fẹ́ dá ní ifá yẹn ti sọ tiẹ̀ ẹbọ tó ní kó rú jẹ́wọ́ rú ètùtù tí fáyín ní kò ṣe ìjẹ́wọ́ ṣe gbogbo ìkìlọ̀ tó fún wọ lórí ọmọ ẹ̀ tó bá ti ń ṣe kò sí nǹkan tó ń jẹ́ pé èèyàn kan ń gbẹ̀yìn lọ bá tọmọ yẹn jẹ́ àfi tó bá fẹ́ wọ ara ṣe ra torí ò lè nágbára títí kò nágbára jọ pẹ̀ lọ. kí náà wọ́n ń pè lákọ̀ọ́sẹ̀jayé àkọ̀ọ́sẹ̀jayé ni ọ̀la ọmọ wa ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi tó ya jàgídíjàgan sílùú lẹ́ni púpọ̀ lọ́wọ́ ìyá púpọ̀ lọ́wọ́ bàbá díẹ̀ lọ́wọ́ ọmọ tó bí tọ́bí nítorí pé àwọn gangan fúnra wọn ò wá ọ̀la ọmọ yẹn kọ́ mọ́ ọmọ tó jẹ́ kó ti kékeré kó ti fi tọ́ ọlọ́ṣun lọ kó ti máa wà lágbàlá ọ̀ṣun kó ti máa mú mi ọ̀ṣun kí inú ẹ̀ lè rọ̀ kó má bàa yọ ọmọ ní ìpáǹlé ṣùgbọ́n irọ́ ni tiwa kọ́ nìyẹn àní ẹ̀fọ́mọ mi lẹ̀ o ẹ jẹ́ kó lọ lè kéwú ẹ jẹ́ kó lọ gbẹ́ ẹ jẹ́ kó lọ ṣọ́ọ̀ṣì ọ̀nà òde gbàbẹ̀ a máa ń wá ohun tí ọ̀nà ọmọ wa bá gbà láti kékeré láàṣẹ kí ń jẹ̀bi lórí ọmọ tá a bá bí ìwọ bàbá ìwọ ìyá mo rọ̀ yín ẹ máa wá ọ̀la ọmọ yín kẹ máa dá ọ̀la ọmọ yín kẹ máa mọ̀ báwo la ṣe wá ń dá àkọ̀ọ́sẹ̀jayé tá à ń sọ yìí gan à ń dá àkọ̀ọ́sẹ̀jayé ní abẹ́ ọjọ́ kẹta tá a bá ti bímọ ẹ sáyé ọjọ́ ọ̀tá ọmọ yẹn tọ́mọ yẹn fi ọjọ́ kẹta ojú balẹ̀ ayé lọ́jọ́ kẹta la máa mú ìkin la máa dá ìkin la máa fẹsẹ̀ ẹ̀tọ́ pọ́n nípa ọmọ ìdélé ayé o dídé tó délé ayé yìí ìdí eré ló dé sí ìdí ajé ló dé sí ìdí ọrọ̀ ló dé sí ó dára kí ni ìrìn àjò ọmọ yìí ìgbésẹ̀ wo la lè gbé lórí ọmọ yìí irú ìrìn àjò wo lọmọ yìí máa jẹ́ irú ìrìn àjò wo ló máa rìn irú iṣẹ́ wo lọmọ yìí lè ṣe lọ́la èmi olúwa nífàdọ́là mo lè fẹ́ ọ̀rọ̀ tèmi ṣàkàwé torí bàtọ̀ bí àwa wọ́n dàtà wọ́n dà tí wáyé tiwa gẹ́gẹ́ bí àwọn ìyá ṣe nígbàgbọ́ wọ́n jẹ́ kó yé wọn pé ọmọ yìí ó babaláwo ni o ní fatárata lọmọ yìí ohun tí ṣẹ̀dá ìgbé wa nìyẹn adẹ pẹ̀lú síbẹ̀síbẹ̀ náà ìyá ò fẹ́ gbà bàbá ò fẹ́ gbà pé ọmọ ó ṣe lọ ṣùgbọ́n adúpẹ́ pé àwọn náà padà ketí ìkúnlá náà ṣe jókòó ti fálẹ́nì tàdé ń dúpẹ́ lọ́wọ́ Ọ̀rúnmìlà tá à ń fi ìfẹ́ Elédùmarè ọba tó nà pẹ́ so mo fẹ́ rọ gbogbo wa ǹjẹ́ o ti wọ́ lọ ọmọ ẹ kó tó sọ pé ọmọ ẹ ya amúgbó kó tó sọ pé ọmọ ẹ ya ayírí ó ya jàgídíjàgan sílùú ó yẹ ní tẹ́nu ọ̀ká ẹni ìjà ọlá àjọgbọ̀n lọ́mọ ẹ ń kó wá bẹ́ẹ̀ ńlé ọmọ òfin jọ́ kan láyé ẹ̀ kó gbé owó wá bẹ́ẹ̀ ńlé pé ìyá mi mo ṣiṣẹ́ owó tí mo kọ́kọ́ rí rè àfi kó lọ gbà ní police station àfi kó lọ máa gbóúnjẹ fún lẹ́wọ̀n ṣé bẹ́ẹ̀ yín òbí ṣé bẹ́ẹ̀ yín fẹ́ máa lò gbèsè ayé nìyí ṣé bó ṣe rí látijọ́ nìyẹn nígbà tó ń dá àti wáyé látijọ́ jàgídíjàgan mélòó lẹ rí amúgbó mélòó lẹ rí ọ̀mùtí ọmọ kékeré mélòó lẹ rí gbogbo wọn lọ́nà la
èyí tó ń ṣàgbẹ̀ ń ṣàgbẹ̀, èyí tó ń ṣòwò ń ṣòwò, èyí tó ń kàwé ń kàwé, tọ́dẹ̀ ń mórí yìnbọn. Kí ló wá ṣàwa ìwé wòyí? Kí ló ṣàwọn òbí wa tí wọn lè bá wa wá ọ̀la tiwa náà káwa náà mọ̀? Ọ̀nà àbáyọ tún ṣì wà fún wọn tí wọn ò dákọ̀ṣẹ̀jayé ẹ̀ tó dẹ̀ ń gbégbèsè torí pé gbèsè tó ń gbé ìrìn àjò tó ń rìn kò bá mu. Wàá tọ̀ onífá lọ, wọn á bu fada fún ẹ àbí káyàn lọ́pẹ̀lẹ̀ fún ẹ. Ifá sọ̀rìn àjò tó máa rìn. Ọ̀pọ̀lọpọ̀ ń tara bẹ́ẹ̀ wọ́n ń lẹ́ ògùn sílé fún wọn pé ògùn ló ń dàwọ̀ ẹ̀ láàmú, eégún ni kí wọ́n lọ ṣe o, Ifá ni kí wọ́n tẹ̀, tó bá ti tẹfá èèwọ̀ ló ń jẹ́ ní tí ó jẹ́ kó rọ́nà lọ. À ń tara bẹ́ẹ̀ mọ ìmọ̀ síwájú sí nípa ìgbésí ayé ara wa. Níwọ̀n tí ò dákọ̀ṣẹ̀jayé o tó ti dàgbà jọ ẹni tó lè dákọ̀ṣẹ̀jayé lọ, wọ́n á tẹ̀ ẹ́ nífá, wọ́n á ka ìwọ̀ Ọ̀fà ẹ̀ fún ẹ gẹ́gẹ́ bí àkọ̀ṣẹ̀jayé tó fẹsẹ̀ tọpọ́n náà ló ṣe rí. Ṣùgbọ́n Ifá títẹ̀ ju à ń dákọ̀ṣẹ̀jayé ẹni lọ torí ìṣẹ̀dá ẹni nífá àti wáyé ẹni ní àkọ̀ṣẹ̀jayé. Níwọ̀n tó bá tún wá fẹ́ gbàgbọ́ yé nípa àti wáyé tá à ń pè ní àkọ̀ṣẹ̀jayé, o lè pè sórí nọ́mbà tó rìn lójú amóhùnmáwòrán yìí 08130 610 395. Ó dẹ̀ lè mẹ́sẹ̀jì sí WhatsApp, òun ló ń rìn lọ lójú amóhùnmáwòrán yìí 08128 02 48 44. Èmi ọmọ yín náà ni màá gbé Ifádọ́là Ọlámilékan Ajagungbadé